Ẹ kú dédé ìwòye o ẹ̀yin èèyàn mi. Update tún rèé lórí ọ̀rọ̀ Abdulrahman tó pa Afzal. Ní àná òde òní ni wọ́n mú lọ sí ilé ẹjọ́. So àbábọ̀ ilé ẹjọ́ òun náà òun ni mo fẹ́ mú wá sí ti ìbòyìn yìí. Kó tó di pé ẹ wo ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́, mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí àfáà sọ lórí ọ̀rọ̀ Abdulrahman lórí bó ṣe ń pa àwọn èèyàn nínú ilé. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti subscribe, ẹ like, ẹ comment, ẹ lè bá wa share. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe. Ó ní pé wọ́n jẹ́ kó yọ pé Abdulrahman ìjọ tó bá fẹ́ pààyàn, tó bá fẹ́ ṣe alápàtà láti pààyàn, nǹkan lọ́mọ ń ṣe ni pé yọ kọ́kọ́ pa ẹran lọ́sàn. Abẹ́ ẹ̀ understand? Wọ́n ní Abdulrahman máa yọ kọ́kọ́ pa ẹran gidi, yọ pa ewúrẹ́ lọ́sàn-án, yóò sún, yọ wá gbé wọlé. Ewúrẹ́ tó bá pa yẹn nígbà tó bá ṣe iṣẹ́ ẹbí rẹ̀ ní òru, tó bẹ̀rẹ̀ sí ní gé nǹkan pàápàá àwọn ará ilé máa ṣe bí bóyá ewúrẹ́ tí ó pa lọ́sàn-án pé iná ń gé. ẹ wo techniques ọkọ̀ọ̀kọ̀ máa àṣé ewúrẹ́ tí kọ́kọ́ ń pa lọ́sàn-án ó ń fi pípa ewúrẹ́ yẹn bojú. Ewúrẹ́ tó kọ́kọ́ ń pa lọ́sàn-án yẹn tó bá ti pa ẹran lọ́sàn-án tó gbé wọlé, tó bá ti pa lọ́sàn-án ó máa wá gbé wọlé, á sùn, á ṣe everything, gbogbo ará àdúgbò máa rí pọ́ pẹran. So àwọn yẹn ò ní fura gbé bóyá nǹkan kan mìíràn ń gé tó bá dòru. Wọ́n àti ẹ̀ ní lọ́wọ́ ẹ̀ pé nígbà ẹran tó pa lọ́sàn-án bóyá tó ń fẹ́ ṣe ẹran jẹ lóru, títí tí ó fi kun ẹni tí ń pọn tán ẹnìkan kò ní disturb ẹ̀. Láì mọ̀ pé ọ̀tọ̀ lẹran tí ń pa lọ́sàn-án, ọ̀tọ̀ lẹran tí ń pa lóru. Wọ́n ń pe wèrè ní ó ń fà pa ewúrẹ́ jiyàn, wọ́n ń pe wèrè ní ó fi tan àgùntàn jẹ́ka, wọ́n ń pe wèrè ní ó ń gun ẹran lọ́sàn-án, ó ń gọmi ènìyàn lóru, ó ń pa ẹran lọ́sàn-án, ó ń pa ènìyàn lóru. Lẹ́yìn tó jẹ́ pé àwọn ará àdúgbò wọ́n fura pé ẹni tí ń kun lóru èèyàn ní ń kun lóru, ẹran tó pa lọ́sàn-án lójú àwọn èèyàn ó ní wọ́n believe pé ó ń kun, tó bá ti dọ̀wọ́ alẹ́ mọ́ru tí bá bẹ̀rẹ̀ sí ní gé nǹkan, ẹran ni wọ́n ṣe bí ń gé. Ẹ wo strategy, ẹ wo techniques tó fi ń ṣiṣẹ́ tí ń ṣe. Wà níbi ni ó ní asma. Ẹ̀ẹ́dì alápàtà ẹran. Ó ń bú tiẹ̀, ọmọ tó ẹ̀kẹ́ jẹ́ kúrú sí lẹ́bà látẹ́yìn. Ẹ̀ẹ́dì ẹja lọ. Àgbàlagbà fóònù lọ́wọ́ mi o. Fóònù èwo?
àwọn ọ̀ràn tí ò mọ́ ń parẹ́ ti bẹ̀rẹ̀ sí wọ́n ti wọ wàhálà wa ìran tí ò mọ́ ń parẹ́ ti wọ wàhálà. àti máa ń dowó sẹ́ ó báyìí kó bá ṣe lọ nísìnyí tí